ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ̀ ń wò wá káàkiri àgbáláyé tàbí tí ẹ̀ ń gbọ́ wá, orúkọ tèmi kò yí padà, Ọpẹ́yẹmí ọmọ Fákáyọ̀dé òun náà ni mò ń jẹ́ o. Ní àṣálẹ́ tòní a ní àwọn àlejò tí àwa bá ṣe ayẹyẹ nílùú Ìkòròdú, àmọ́ wọ́n ní a kì í síwájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́. Màá fẹ́ kẹ́ ẹ gbọ́ láti ẹnu wọn. Màmá wa, ẹ jọ̀ọ́ ẹ bá a dárúkọ yín fún àwọn aráalé tó ń wò wá àti tó ń gbọ́ wá káàkiri àgbáláyé. Kí lorúkọ tiyín? Orúkọ tèmi ni Ifádòyìn ọmọ Ifáfúnkẹ́. Ifádòyìn ọmọ Ifáfúnkẹ́. Ó túmọ̀ sí pé ṣọmọ inú màmá yìí gangan náà ni àbí ọmọ lẹ́yìn wọn? Ọmọ inú wọn gangan. Ó tiẹ̀ ti ṣó lójú yín, ojú yín gan ó jọ wọ́n. Ní apá àlàáfíà mi, a ní àwọn màmá wa náà ní ìkàlẹ̀ ní àṣálẹ́ tòní. Mọ́mì wa, ẹ jọ̀ọ́ ẹ bá wa dárúkọ yín fún àwọn tó ń wà káàkiri àgbáláyé. Orúkọ tèmi ni Rájí Iyọlá Fadékẹ́ tí mo jẹ́ ọmọlẹ́yìn Ifáfúnkẹ́ tó ń ṣe ọdún ìṣẹ̀ṣe ni mo jẹ́. So a dẹ̀ rọ gbogbo ẹ̀yin tẹ́ ń bá wa ń bọ̀ ẹ̀ débi láyọ̀, ẹ̀rọ ìnàkore, mọ́tò yóò ní fúrí sọ́gi, owó tẹ̀tẹ̀ máa ń ná bí ní January náà, gbogbo ìparun malẹ̀ á wá pèsè fún yín, ẹ̀rọwó náà ẹ̀ráwọ̀ lò, aṣọ tẹ́ra náà wọn ò ní wọṣọ yẹn lẹ́yìn yín o, ẹ̀yin tẹ́ra náà lẹ máa wọ̀. Ẹ ṣé gan ni màmá wa. Ní báyìí màá fẹ́ kí, torí a gbọ́ wípé ní àṣálẹ́ yìí ó dàbí pé a gbọ́ pé Ṣàngó máa jáde àbí a kàn ń gbọ́ ni o, àmọ́ mo fẹ́ kẹ́ fìdí ẹ̀ múlẹ̀ fún gbogbo àwọn tó ń wò wá pé ṣé Ṣàngó máa jáde lálẹ́ lóòótọ́ ni àbí kò ní jáde, àbí àhesọ ọ̀rọ̀ lásán ni. Mo kàn fẹ́ kí ẹ fi yé gbogbo àwọn tó ń wò wá káàkiri àgbáláyé. Kò ń ṣe àhesọ ọ̀rọ̀, Ṣàngó máa jáde lóòótọ́, because bá a ṣe máa ń ṣe ní ọdọọdún níbi bíi ni ọdọọdún on the 27 báyìí máa ń ṣe nìyẹn, tí ò dẹ̀ kí ń yẹ, tí ò dẹ̀ never. Ní gbogbo ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n lọ́dọọdún ní oṣù kejìlá lẹ máa ń ṣe é. Bẹ́ẹ̀ni. So Ṣàngó máa jáde, gbogbo ìgbàrúnmọlẹ̀ gan ló máa jáde, alára àgbo àti òòṣà ńlá àti Ọya, so many òòṣà bẹ́ẹ̀ tó yẹ pé ó máa jáde lálẹ́ yìí, because olúkálùkù wọn ló ní òòṣà tó bá wáyé. So most àwọn tí ó ní òòṣà tó bá wáyé gbogbo ọdẹ ló wà níbi tó yẹ pé olúkálùkù wọn máa perform. Níṣẹ́ ló dàbí ọ̀rọ̀ àwọn kérúbù and séráfù, ṣe mọ̀ pé tó bá ń ṣàríyá màlẹ́kà olúkálùkù wọn máa bà lé wọn. So gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni òrìṣà wa náà ṣe rí. Ní alẹ́ èyí tó bá ṣàríyá, èyí tó jẹ́ Ṣàngó ó máa ṣiṣẹ́ Ṣàngó, torí pé kí ni tẹ bá ń bá a lọ́gọ̀ ẹ mọ̀ pé kò sí irọ́ níbẹ̀. Ẹ ṣé. Èmi rò pé bóyá Ṣàngó máa jáde, àwọn èèyàn máa rí, ẹ mọ̀ gbogbo àwọn tá a ṣe máa ń rí, tá a ṣe máa ń gbọ́, tá a ṣe máa ń sọ pé Ṣàngó máa ń jáde, wọ́n máa buná lẹ́nu, ṣe gbogbo ẹ̀. Mo rò pé ìyẹn ni à ń sọ ni, àbí ṣé ọ̀nà míì tún wà tó fi máa ń jáde? Ṣàngó máa jáde lóòótọ́, ó dẹ̀ máa buná lẹ́nu, because ordinary person lè dá mú iná dání débi tó máa sọ pé ó máa jáde lẹ́nu ẹ̀. So gbogbo ẹ̀ ló máa jáde, kì í ṣàyẹ̀sọ, because everything náà ni wọ́n máa fídíò tí wọ́n dẹ̀ máa gbé sí ojú táyé. Confirm ni, kì í ṣe pé bóyá irọ́ àbí àyọ̀sọ. Oríṣiríṣi òòṣà ló wà gẹ́gẹ́ bí mo ṣe sọ. Àwọn òòṣà míì wà tó jẹ́ wípé tí ẹ̀gún bá gùn wọ́n tán, ó lè jájá lọ máa mú tán máa pa láì lu ọ̀bẹ. Á jẹ́ kú fẹ́ẹ́fẹ́ kábíyèsí. So oríṣiríṣi òòṣà yẹn ló wà. Òòṣà míì wà tó jẹ́ pé ìgbà tí Mọ̀ṣẹ́ bá dé, ó lè má mọ kéwú gan, tó jẹ́ pé kéwú ló máa fà, which is àríkéwúyọ̀. So oríṣiríṣi òrìṣà ló wà, but Ṣàngó ó máa jáde lálẹ́ láìsí àní-àní.
láìsí tàbí ṣùgbọ́n because nǹkan tó dára lójú ni Yorùbá dẹ̀ ni tó gbóyàn bá dára lójú yẹn máa fi ń gbárí ni kì í dẹ́ ń ṣe nǹkan tá a ṣe ń ṣe so ó máa jáde. ẹ ṣe gan ni mà mọ́mì wa ẹ jọ̀ọ́ gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ìlú gbẹ̀rígbẹ̀ la wà yìí ìyẹn ní Àbàtà ẹ jọ̀ọ́ bí ọdún mélòó ni ayẹyẹ ti máa ń wáyé ní ìlú Àbàtà ní gbẹ̀rígbẹ̀ ní Kòròdú ní ìpínlẹ̀ Èkó wa lórílẹ̀-èdè